Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Òmìnira dé o, ìyà yìí ti pọ̀jù fún wa. Orílẹ̀-èdè mi á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, gbogbo ọmọ Yorùbá kọ́ lè ṣe iṣẹ́. Odùduwà ó dúró, Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, gbogbo ọmọ Yorùbá kọ́ lè ṣe iṣẹ́. Odùduwà ó dúró, Àmọ̀tẹ́kùn fìdí múlẹ̀. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Torí bí wọ́n wá lọ lógún ọdún o, ọjọ́ kan ló ń tán bá. Ìyà tó jọmọ fọjọ́ pípẹ́, kí ọ̀pọ̀ ọmọ ṣíwọ́ lẹ́yìn ọmọ. Dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lórígun mẹ́rin àgbáńlá ayé. A kí yín ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní o. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ kú ojú ìwòran o. Ojú tẹ́ ẹ fi ń wò wá nílẹ̀ òní fọ́ bẹ́ẹ̀ náà ni títí ẹ fi ń gbọ́ wa kò ní di o. Àwọn bàbá wa wọ́n ní ẹ kú lélà karalé ẹ̀rì wàhálà kéré ọ̀nà. Wọ́n ní tó bá tọ́jọ́ mẹ́ta tá a ti rẹ ẹni ẹ̀kọ́ àtijọ́ ńlá kíra ẹni o, àwa gbọ́dọ̀ kíyìn pé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. A kíyìn pé ẹ káàbọ̀ sórí ètò yìí náà ní o. A kíyìn ẹ káàárọ̀ ẹ̀kú ìyálẹ́ta, ẹ káàsán ẹ̀kú ìrọ̀lẹ́ màkálẹ̀ ẹ̀kú ajìn. Ẹ̀yin àgbẹ̀ a kíyìn lónìí o wípé àròkò bọ́dúndé, ẹ̀yin akọpẹ́ a kíyìn pé ìgbàrọ́. Ẹ̀yin alágbẹ̀dẹ àrọ́yè, ẹ̀yin aláboyún láṣẹ Ọlọ́run ọba àfọ̀n agbókó tó wọ̀ o. Àgbóyà àgbọ́tọmọ. Ẹ̀yin tẹ́ ẹ diwọ́ di sẹ̀tún nìyẹn o. Ẹ̀yin tẹ́ ẹ ti bímọ ńkọ́ ẹ̀kú ọwọ́ lómi o. Ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó lónìí akínyìn o. Bóyá lópin ọ̀sẹ̀ ni abẹ́ ń ṣe ìpalẹ̀mọ́ ìgbéyàwó, ẹ̀yin ìyàwó ò ní mọ tìmùtìmù. Ẹ̀yin arìnrìn àjò lónìí wọ́n ní bọ́kọ̀ bárokun rọ̀ sáfà bọ̀fẹ́lẹ́ bùtẹ́ o. Láṣẹ Ọlọ́run ọba ẹ̀ lọ́ọ̀rẹ́ ẹ̀ bọ̀ọ̀rẹ́. Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba ò ní kọ́ gbogbo wa lẹ́sẹ̀ o. Ẹ̀yin ìṣòwò oníṣòwò lágbára lọ́wọ́ Elédùwà alágbèdá ò ní bá yín rajà o. Bẹ́ẹ̀ bá ṣòwò kẹ́ ẹ rèrè ọjà jẹ. Gbogbo ọmọ Yorùbá tó ń bẹ lẹ́yìn odi pátápátá Yorùbá ní àgbọn mẹ́ta ò kí ń pòfo o.
bẹ́ẹ̀ bá ṣòwò kẹ́ ẹ rèrè ọjà jẹ ẹ̀ ní kú sọ́nà bí èéfín ẹ̀ sì ní kú sọ́nà bí àjọ. ẹ̀yin bàbá àtẹ̀yìn ìyá wa tẹ́ ń jà fitafita fún ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ìgbà tí ṣé Odùduwà bá máa jiná àní fi gbogbo wa ṣàwátì o. ẹ̀yin ọ̀dọ́ langba bíi tiwa ń kọ́ láṣẹ Ọlọ́run ọba wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ṣètùtù ilẹ̀ Odùduwà. ṣùgbọ́n kinní kan lẹ lè ṣe fún gbogbo wa o tó máa wúwa lórí pàápàá jùlọ àwọn akọni wa tí wọ́n ti sùn lójú ìjà, àwọn bíi Jùmọ̀kẹ́ tí wọ́n pa lópin ọ̀sẹ̀, àwọn bíi Àdùgán tí wọ́n pa nílò olóyè Sunday Igboho, àti àwọn ọ̀dọ́ wa tí wọ́n sùn ní tóògèètì lọ́dún tó kọjá, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn bíi Bọ́rọ̀ àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè rántí dárúkọ. ohun tẹ́ ẹ lè ṣe fún wọn kí wọ́n lè sùn dáadáa lọ́kàn àyà olùgbàlà ní wípé ká dìde ká gbalẹ̀ Odùduwà fún wọn. ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lónìí o, wọ́n ní adébí iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ni. bẹ́ẹ̀ bá rí mi lórí ètò yìí lónìí lóòótọ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí o lórí ìjìnlẹ̀ newsroom tá a pè ní gbàgede ìròyìn látìgbà tí wọ́n ti gbégi lé ìjìnlẹ̀ media. tó bá lé wa lọ́nà ibìkan àgbọ̀nà bòmíì lọ torí kúrò nílẹ̀ mi kì í ṣe kúrò láyé. àtúntìdé náà nìyẹn o, àní padà lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó mọ. ìjìnlẹ̀ newsroom gbàgede ìròyìn lẹ́tí ń wò wá báyìí akínyìn ẹ̀kọ́ ojú ìwòran ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìlànà ọmọ Oòduà media, ìlànà ọmọ Oòduà international akínyìn bẹ̀ ẹ̀ ń wò wá kìtìkìtì báyìí bẹ́ẹ̀ náà lẹ́ ń gbọ́ wa lórí Yorùbá World Congress Republic of Ireland. akí gbogbo yín orúkọ tèmi ò tí yí padà ìjìnlẹ̀ Marcus apèdègbà gbogbo ilẹ̀ Turkey gurumara jáde pòṣónú bàbá onírògbọ̀n yẹ ókè Mr Sport akí gbogbo yín. èmi lọ́mọ òrèlé ẹgùn bóge tí ho ọ̀nàjà káyọ̀ bó ṣe òrèrè ká ìgbóró ẹ̀ mọ́ èmi lọ́mọ aṣọ tí ṣòṣì má bàbí kan jẹ́ ìyá tó bí mi lọ́mọlọ́mọ ọ̀dọ̀ rẹ ọmọ màjọ́ ọ̀bà ọmọ múlà méjì ojúṣe yẹ ọmọ àgbẹ̀ ọmọ ẹ̀fì ọmọ ọjà ju ẹran ọmọ àmàdá ń ṣẹbọ. èmi nìkan kọ́ ni mo wà lórí ètò lónìí ẹ bá wọlé àgbàgbé lónìí ẹ rí wípé èmi àti àwọn bàbá wa méjì gbáǹkọ́gbì ni a jọ wà lórí ètò lónìí níbi tí wọ́n ti máa yànnàná àwọn nǹkan lọ́lọ́kan òjọ̀kan fún wa ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀ wọn oní ìkànlá jẹ́ ó ṣe é nítorí pé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní títọ́lú wò oní ìkan báyìí ló sọ pé tòun wàrà ọ̀tọ̀ wọ́n ní ahọ́n lónìí kínla àgbọ̀n ọ̀sàlẹ̀ lónìí họ́wùhọ́wù ìrànmú lónìí kọ́ńbó àtàǹpàkò ní júwe ọ̀kọ́kọ́ ẹnu àwọn bàbá wa ni àti máa gbọ́ bó tẹ̀ jẹ́ pé bàbá wa kan ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò lónìí ṣùgbọ́n àwọn bàbá wa méjì ni wọ́n jọ wà lórí ètò lónìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ káwọn bàbá wa kí wọ́n ṣe kí ni nǹkan táwọn olóyìnbó pè ní introduction sáàpèrè bàbá wa dókítà Gbénga Adéyẹyè ẹ bá wa ṣe introduction láti ọ̀dọ̀ yín bẹ̀. ẹ ṣé mo kí gbogbo ilé o mo kí wa pé a kú àsìkò yìí a kú ìjàgbara òmìnira ilẹ̀ Yorùbá Ọlọ́run á jẹ́ kó júṣe fún wa o. àṣẹ wà. orúkọ tèmi ní Dr. Gbénga Adéyẹyè bí ẹ ti gbóhùn ẹnu mi ọmọ Yorùbá pọ́nbélé a proud Yorùbá man mo wà ní orílẹ̀-èdè South Africa mo ṣiṣẹ́ pẹ̀lú University of South Africa mo jẹ́ coordinator fún ìlànà ọmọ Oòduà ní South Africa bákan náà èmi ní African Continental Head fún ìlànà ọmọ Oòduà tá a pè ní ex officio bákan náà mo wà ní Diaspora Secretariat of ìlànà ọmọ Oòduà ẹ ṣé o àdúpẹ́ o. ẹ ṣeun púpọ̀ bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín èmi fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ sọjú abẹ́ nǹkó ni kí n tó sọ fáwọn èèyàn wa wípé bá a ṣe wà ń bí àwa àti àwọn bàbá wa tí wọ́n wà ní gúúsù Áfíríkà ìlànà ọmọ Oòduà àti gúúsù Áfíríkà òní afẹ́jọ náà tán bí owó lónìí bàbá wa tó wà níwájú wa wọ́n ní wọn ò ní fọkàn péjì tí wọ́n bá gbẹnu lékèké ọ̀rọ̀ wọ́n bá wa túṣu désàlẹ̀ kòkò lónìí ẹ̀já wa wò ó wọ́n fẹ́ para wọn láyò olèlè ó dé ní bí ení elele ó dèjì bí èjì elele ó dẹ̀ tàǹtàgbá elele ó dà ẹ má jẹ́ ń gba ọ̀rọ̀ sọ lẹ́nu bàbá wa kò fẹ́ sọ bàbá wa rúwé títí wọn ò fẹ́ sọ torí náà la ṣe pè wọ́n ní kò fẹ́ sọ William Adeleke
Olúwafẹ́mi ẹ jẹ́ kí wọ́n bá wa kí àwọn ènìyàn wa nílé wípé wọ́n kú dédé àsìkò yìí o kí wọ́n sì bá wa ṣàlàyé ara wọn fún àwọn ènìyàn lónífẹ́rẹ́ jogi. Kí gbogbo wa kú dédé àsìkò yìí, gbogbo ọmọ Odùduwà tó ń gbọ́ mi nílé àti nírìn àjò, a kú àsán, a kú ìrọ̀lẹ́, a kú àárọ̀, a kú gbogbo àsìkò tó bá lè jẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà. Bí olóòtú ṣe sọ, orúkọ tèmi ni Fẹ́mi Adélékè. Mo jẹ́ research professor ní ilẹ̀ Kazakhstan. Lónìí, ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ dá lérí ìlànà tá a ti ní fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ẹ sì dúró ná bàbá, ẹ má ì tí ì jẹ́ ká tí ì túnṣe désàlẹ̀ ìkòkò. Bàbá ti ọ̀rọ̀ yẹn gbé bàbá nú. Ẹ máa bá wa sọ̀rọ̀ lónìí bàbá, àjọ máa ná tán bí owó lónìí ni. Torí pé ẹ wò ó kò sí gbogbo ìgbà tí mo bá ń gbórúkọ bàbá wa yìí tí mi ò kí ń gbàdúrà fún wọn. Tí mi ò kí ń ṣe àdúrà fún wọn torí pé àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà. Ẹ wo orílẹ̀-èdè ibi tí wọ́n wà ní Kazakhstan, ìyà ò jẹ wọ́n, ebi ò pa wọ́n, wọ́n ń gbègbè ayé ìrọ̀rùn. Ṣé ẹ rí ìwé tó wà lẹ́yìn wọn? Eléyìí ò kì í ṣe photoshop o, bẹ́ẹ̀ ni kò ń ṣe picture. Àwọn ìwé ló kúnnú shelf tó wà lẹ́yìn wọn, bọ́n ṣe ń kà á ni wọ́n ń gbèrú tí wọ́n ń gbé sọ. Àwọn òyìnbó wọ́n mọ rírì àti àǹfààní wọn, wọ́n ń lò wọ́n bí ó ṣe yẹ kí a lo ènìyàn, wọ́n tún pọ́n wọn lé. Kì í ṣe ìlú omi òjò tí wọ́n lo àwọn professor wa nílé, tí wọ́n lo àwọn ọ̀mọ̀wé wa, àwọn dókítà wa nílé ní location 419. Ṣùgbọ́n bí bàbá yìí ṣe gbádùn tó, àwọn bàbá wa méjèèjì tẹ́ ń wò lójú agbágbé tójú wọn gúnrégé yìí, bí wọ́n ṣe ń gbádùn tó síbẹ̀síbẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà yìí ó mu ọmú lókun àyà wọn, wọ́n láwọn ṣetán láti jà fúnlẹ̀ Odùduwà. Eléyìí ni à ń pè ní patriotism. Tẹ́ ẹ bá gbà mí láàyè láti sọ tá a bá ṣì sọ, torí òyìnbó ò kì í ṣèdè ilẹ̀ bàbá tiwa, èdè àyálò ni. Eléyìí tó túmọ̀ sí wípé wọ́n ní ìfarajìn àti ìtara sí orílẹ̀-èdè, ìtúsílẹ̀ orílẹ̀-èdè wọn. Èwo oríṣiríṣi àwọn àlùmọ́nì ilẹ̀ tó wà nílẹ̀ wa, èwo oríṣiríṣi àwọn nǹkan ribiribi tá a ti ṣe kó tó di wípé orílẹ̀-èdè Nàìjíríà ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ṣùgbọ́n wọ́n wá wò wípé ṣó yẹ kó máa lọ báyìí nílẹ̀ wa. Níbẹ̀ láti rí àwọn ọ̀dọ́ tá a máa sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá fún tó máa ní kò sí ètò kàn mí jàre, ẹ lọ́jọ́ kan jàre ṣe ẹ̀rọ kó máa ṣe ṣe. Ọlọ́run ní í ṣe ládọ̀run mòótọ́ o. Ẹ ṣeun púpọ̀. Lónìí orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló parapọ̀ bí ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ ẹnu àgbà lóbi tí ń gbó ẹni àrò mẹ́ta ò kí ń dọbẹ̀nù àní data lẹ́yìn inú o, àjọ máa sè é, ó máa kí pọ́npọ́n ni. Ẹ máa gbọ́ wíníwíní lẹ́nu bàbá wa lónìí. Bàbá wa lẹ́ẹ̀kan sí akínyìn wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí. Fún àǹfààní àwọn ènìyàn wa tí wọ́n wà nílé sà, kí ló ń tẹ́ gbé wá lónìí láti bá àwọn ènìyàn wa sọ? Ẹ ṣeun. Ọjọ́ pẹ́ tá a ti ń ronú nípa ètò àjàgbáradì ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rò pé bóyá kínní ó bẹ̀rẹ̀ lánàá tàbí ó bẹ̀rẹ̀ níjẹta. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá ti mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti wà nílẹ̀ lọ́jọ́ ti pẹ́ tó sì jẹ gbogbo wa lógún. Bẹ́ẹ̀ ni pé àwa ti mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí ọ̀rọ̀ yìí tó máa jáde, tó máa di gbogbogbò, àti wá ń ṣe àwọn iṣẹ́ ìwádìí, iṣẹ́ ìjìnlẹ̀ nípa ètò ọrọ̀ ajé, nípa economy. Lẹ́ni a fẹ́ bá yín sọ̀rọ̀ nípa àwọn ètò tá a ti pèsè sílẹ̀ bí ilẹ̀ Yorùbá yóò ṣe máa dàgbàsókè tí ò ní sí ebi, àìríná, àìrílò, tí ò ní sí pé ẹnìkan ń jìyà,
tí ò ní sí pé ẹnìkan ò ríṣẹ́ ṣe, tí ò ní sí pé ẹnìkan ò rí légbé. Wo àwọn ètò tá a ti là sílẹ̀ yìí tó dá lérí iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe fún bí ọdún 10 òun náà la gbé wá báyìí lénìí láti fẹ́ bá yín sọ nípa rẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tá a dẹ̀ tún ṣe tán a tún wá gbé fáwọn academic pé kán máa ṣe critique káwọn náà máa wò. ìyẹn ni pé kán máa takò ibi tí ó bá kù díẹ̀ káàtó. kán máa ṣàtakò rẹ̀. tá bá rí i pé àbùkù wà ń bẹ̀ kí wọ́n jẹ́ ká mọ̀ ká lè ṣe àtúnṣe. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ibi tá a ti gbé ọ̀rọ̀ yìí dé àwọn èèyàn ń gbà tọwọ́ tẹsẹ̀ ni wọ́n ń gbà tọwọ́ tẹsẹ̀. ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìdùnnú kan tó wà fẹ́mi ni pé gbogbo àwọn tá a fi ọ̀rọ̀ yìí lọ̀ wọn ò kọbi ara sí i. ìgbà tá ìjà tiwa ìwà délẹ̀ mo wá wò pé Ọlọ́run ó dàbẹ̀ pé orin orílẹ̀-èdè wa. ìdí màlélẹ́ yìí tẹ́ ẹ ṣe ní kí n gbé kinní yìí kalẹ̀ Ọlọ́run àjẹ́ pé bẹ́ẹ̀ ṣe lọ. bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ inú mi dùn ìwúrí ńlá ló sì jẹ́ fún mi láti gbé ètò yìí kalẹ̀ fún ilẹ̀ Yorùbá. kò sí orílẹ̀-èdè Áfíríkà ṣàṣà ní orílẹ̀-èdè Áfíríkà tí ò máa ń pa ètò yìí. ra kọ lẹ́tà sí wọn a bá àwọn ẹ́mbásì wọn sọ̀rọ̀ wọn ò kọbi ara sí i. kódà ilẹ̀ wa Nàìjíríà yìí wọ́n mọ̀ ń pa rẹ̀. ìyẹn ni pé ẹ ti gbé ètò yìí ẹ ti gbé e fún orílẹ̀-èdè Nàìjíríà wọn ò gbà á. wọn kọbi ara sí i wọn kọbi ara sí i ni. ṣé ẹ mọ̀ pé tó bá ti pé ẹni tí wọ́n gbé wá láti New York tàbí London tàbí láti IMF tàbí World Bank tí wọ́n ń fún ní igba ẹgbẹ̀rún. ẹjọ́ sà bàbá wa Adéyẹyẹ bá wa mú ìtara yín sà ariwo ń jáde látọ̀dọ̀ yín ẹ bá wa mú ìtara yín sà. tí wọ́n bá ń gbé bí ẹgbẹ̀rún fún wọn lóṣù àwọn yẹn ni wọ́n máa kà sí àwọn yẹn ni wọ́n máa kà sí àti mọ̀rú rẹ̀ wọ́n ti gbérù ẹ̀ fún wa rí. àwọn ìgbésẹ̀ yẹn náà ló bá wa débi tá a dé báyìí. wàá gbàgbọ́ pé. ẹ ṣeun púpọ̀ bàbá ẹ ṣe gan ẹ tẹ̀síwájú ẹ má jà á. bẹ́ẹ̀ni torí a rí pé. àwa gbàgbọ́ pé àjòjì kò lè ṣe ilẹ̀ wa bá a ti fẹ́ àwa la gbọ́dọ̀ ṣe ilẹ̀ bàbá wa. bẹ́ẹ̀ni àwa sì gbàgbọ́ pé a ní ọpọlọ tó pé bíi tẹnikẹ́ni lágbàlá ayé yìí tá a lè fi ṣiṣẹ́ yìí lọ́nà tí ó fi tún wá gbáyìí ju ìpè tó wà nílẹ̀. nǹkan tá a fẹ́ ṣe yìí Ọlọ́run kó fún wa ṣe. àrà tá a máa dá kò tíì sí orílẹ̀-èdè kan tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé òun ti ṣerú ẹ̀ rí. àrà tá a fẹ́ dá náà ni pé a fẹ́ kásẹ̀ àìríná àìrílò àìríjẹ àìrímu a kásẹ̀ rẹ̀ ńlẹ̀. àìríṣẹ́ ṣe. bẹ́ẹ̀ni. nǹkan tí ẹ gbé dání yìí bàbá wa ẹ ti lóòótọ́ ẹ ti ṣe àlàyé ẹ̀ dé ìpele kan ẹ̀yin tí ẹ bá wò wá nílé ẹ máa bá wa share ètò yìí kì í ṣe share nìkan ẹ máa follow page yìí Ìjìnlẹ̀ Newsroom gbàgede ìròyìn bákan náà ẹ lọ sórí ìlànà ọmọ Oòduà International ẹ lọ síbẹ̀ ẹ lọ máa follow page wọn bẹ̀ ẹ má gbàgbé ẹ lọ sí Oyinọlá one ọmọ ọ̀yá àdùn kẹ lọ máa follow ń bẹ̀ Ìjìnlẹ̀ Media Ìgbòho ní orí YouTube ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ máa subscribe o
ní yàjóyàjó ní wàràwàrà báyìí ní wàrà ń ṣèṣà àwọn bàbá wa tí a gbé wá lónìí ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Kazakhstan lórí báwo ni ètò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ṣe máa rí àti kí ni ohun tí wọ́n gbé lọ́wọ́ ní láti ṣe gẹ́gẹ́ bí contribution titi wọn sí ètò ọrọ̀ ajé ilẹ̀ Odùduwà nígbà tí a bá délẹ̀ ìlérí wa òun náà ni wọ́n ti bá wa ṣe wọ́n ti bá wa yànnà náà látẹ̀kan ẹ̀yin èèyàn wa tí ẹ wà nílẹ̀ ẹ má jẹ́ wá jẹ́ yìí nìkan lẹ máa gbádùn ètò yìí ẹ máa bá wa share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ yìí òkìkí yín a máa kàn káàkiri orígun mẹ́rin àgbáńláyé ẹ máa kọ́mẹ̀ntì tẹ́ ẹ bá ní béèrè tẹ́ ẹ fẹ́ béèrè lórí ètò yìí ẹ̀yin èèyàn wa ẹ kọ sí ojú agbágbé kẹ́ ẹ béèrè ń bẹ̀ kí a béèrè lọ́wọ́ bàbá bàbá ẹ jẹ́ ká sáré béèrè ìbéèrè kan lọ́wọ́ yín náà ẹ ń sọ̀rọ̀ nípa ohun tẹ́ ẹ gbé dání wípé ó jẹ́ àrà ọ̀tọ̀ ó sì jẹ́ ohun tó jẹ́ pé kò sí orílẹ̀-èdè kan tó ti ṣe irú ohun tẹ́ ẹ gbé dání ilé tó túmọ̀ sí pé ńgbà tẹ́ ẹ bá gbé kalẹ̀ tán orílẹ̀-èdè Yorùbá àbí orílẹ̀-èdè Odùduwà ajé àgbà wá wò ó tí láàrin àwọn àwùjọ orílẹ̀-èdè káàkiri orígun mẹ́rin àgbáyé ilé tó túmọ̀ sí wípé ajíṣe bíi Yorùbá là ń rí Yorùbá ò kì í ṣe bíi baba ńlá ẹnìkọ̀ọ̀kan ìyẹn lọ́jọ́ sí mo yá a lò láti Ọ̀yọ́ ẹ gbà mí láàyè láti yá eléyìí lò ǹjẹ́ ṣé ó ṣeé ṣe bàbá kó tó di pé a béèrè wípé kí ni vision yín nípa Yorùbá nation àti plan yín gangan kẹ́ ẹ bá wa fọ́ ká kẹ́ ẹ nà mọ́lẹ̀ kẹ́ ẹ bá wa tú yẹ́bẹ́yẹ́bẹ́ fún àwọn ènìyàn wa ǹjẹ́ ṣé ẹ ṣú ọ̀ṣọ́ dá yín lójú wípé ó ṣeé ṣe nígbà tí a bá gbalẹ̀ wa tún tẹ́ ẹ bá gbé ètò tí ẹ ti là kalẹ̀ tẹ́ ẹ bá gbé kalẹ̀ fúnlẹ̀ Yorùbá ṣó ṣeé ṣe kára ó tu ẹ̀rú àtọmọ torí tá a bá wo orílẹ̀-èdè Nàìjíríà lónìí a rí pé àwọn kan ni wọ́n lówó àwọn kan ò lówó àwọn economist wà ń bẹ̀ tí wọ́n sọ pé àwọn mọ̀ ti fún tẹ̀dọ̀ ọrọ̀ ajé ohun tá a lè fi turn ètò ọrọ̀ ajé padà ní kíákíá ǹjẹ́ ṣe é ṣó pé kò tún ní dà bẹ́ẹ̀ nígbà tí a bá gbalẹ̀ wa tán. à ń fi dání lójú nǹkan tó dá wa lójú tó àdáni à ń sọ fún yín pé ìlànà tá à ń ṣe yìí ìlànà tá a gbé wá yìí a ṣe lórí àwọn ètò tí wà ńlẹ̀ àwa ń béèrè pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ báwo ló ṣe rí bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ wo ló wà ń bẹ̀ kí ló dé tó jẹ́ pé ilẹ̀ Áfíríkà nìkan ló wà lẹ́yìn gbogbo àgbáyé kí ló fà tí ó ṣe pé tó fi jẹ́ pé àwọn ilẹ̀ kan wọ́n ń ṣe dáadáa àwọn èèyàn ìlú wọn wọ́n ń gbé ayé ìgbádùn àti ọ̀rọ̀ kí ló wá dé tó jẹ́ pé ìyà jíjẹ ní tilẹ̀ Áfíríkà àwa bẹ̀rẹ̀ sí máa ṣe ìwádìí ìwádìí wa fi yé wa pé ètò ẹkọ́nọ́mì tá à ń lò ní gbogbo àgbáyé lónìí yìí kò ṣiṣẹ́ fún ilẹ̀ Áfíríkà ìyà ló fi ń jẹ wá. lọ́nà wo sà. lákọ̀ọ́kọ́ tá a bá wo gbogbo ẹkọ́nọ́mì wa ohun tá à ń ṣe ni pé ká yọ jáde ká fọ̀ ká tà sílẹ̀ òkèrè ká yọ jáde ká fọ̀ ká tà sílẹ̀ òkèrè gbogbo ohun tá à ń ṣe yẹn nígbà tá a bá tà fún wọn gbogbo èrè tó wà ń bẹ̀ ọwọ́ wọn ló máa bọ́ sí. èyí tí wọ́n fún wa yẹn wọ́n máa fún wa ní gbàjẹ́ ìsinmi. kó o má kú. kó o má kú wọ́n fún àwọn ní kékeré gbàmú wọ́n sì ní kó tán bá. ìtàn fún wa nǹkan tó yẹ káwọn ó máa lò kí dàgbàsókè máa wá bá wa ààrẹ lọ àátà fún wọn bá a bá ti kó fún wọn wọn wàá fi ṣe àwọn nǹkan ribiribi tí wọn tún wá tà fún wa ní ìlọ́po bíi 3
ọ̀nà kan nìyẹn. Ọ̀nà kejì, owó. Yorùbá máa ń sọ̀rọ̀ kí wọ́n ní ọjà tí ò tà owó ló ń wá. Ṣé ẹ rí gbogbo òṣì ìyà jíjẹ tó wà nílẹ̀ aláwọ̀ dúdú àti gbogbo àgbáyé, gbogbo ẹ̀dá lórí owó. Gbogbo ẹ̀dá lórí owó, àìríná àìrílò. Kí ló ń fà á? Àìlówó lọ́wọ́ náà ni. Àwa wá ń wò ó, báwo ló ṣe wá rí bẹ́ẹ̀? Ṣó wá nira tó bẹ́ẹ̀ náà ni? Mo wá sí Nàìjíríà ní 2007. ọdún mẹ́rìndínlógún sẹ́yìn. Bẹ́ẹ̀ni, mo wá ṣiṣẹ́ kan ní àbí ọdún mẹ́rìnlá sẹ́yìn. ọdún mẹ́rìnlá sẹ́yìn. Mo ṣe wá wọnú nínú bus, mo wá wo newspaper, àwọn tó ń ta newspaper yẹn. Mo wá wò pé Nigeria lost almost $30 billion. Pé owó wa tá a kó sílẹ̀ òkèèrè ó ti wá àti ẹ̀ ti pàdánù bí ìdajì rẹ̀. Mo wá wò pé ok, kí la fi rà? Ṣé tí n bá kówó sábẹ́ pílò, ta ló máa sọ fún owó yẹn ti rà? Kí la fi rà? Ibi tí gbogbo wàhálà yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. Àwa ń béèrè, àwa ń ṣèwádìí, àwa rí i pé amúkùn ọrùn rẹ̀ wọ́ ni, ẹrù rẹ̀ wọ́. Ó ní pé ó ní òkèlè ń wọ ẹ̀wò sàlẹ̀. Àwa wò sàlẹ̀ ibi tí kìíní ti wá, àwa ṣe ìtọpinpin rẹ̀, àwa rí. Mo fẹ́ ṣe àwọn ìlànà kan, nǹkan tí ètò tá a gbé wá tó máa ṣe fún ilẹ̀ Yorùbá kó tó di báwọn èèyàn máa béèrè ìbéèrè. Àwa ń sọ pé níbi ètò tá a gbé wá yìí o, nínú oṣù mẹ́ta, ìyẹn tí ń ṣe ọgọ́sàn ọjọ́ 90 days, pẹ̀lú ètò tá a gbé wá yìí. oṣù mẹ́fà nìyẹn, kì í ṣe oṣù mẹ́ta. 90 days. 90 days ni oṣù mẹ́ta, àádọ́rùn-ún ọjọ́. Àádọ́rùn-ún ọjọ́. Bẹ́ẹ̀ni. A gbọ́dọ̀ ní total security of life, properties, environment, law and order, stability at all fronts. Ipa méje ló ká sí o. Ipa méje tán. Méje ni. Láàárín oṣù mẹ́ta tá a bá gba òmìnira. Méje, ṣe rí nọ́mbà tá à ń pè ní méje yẹn, ó ní àmì tó gbilẹ̀ nílẹ̀ Yorùbá. tó gbèrègèdè jù. Bẹ́ẹ̀ni, mo wá mú gbogbo iṣẹ́ yẹn dasọ́nà méje. Ìkíní ni pé láàárín oṣù mẹ́ta, ìyẹn tá ń pè ní top priority, ohun tá a gbọ́dọ̀ ṣe ní kíákíá: total security of life, property, environment, law and order, stability at all fronts. Ìyẹn àkọ́kọ́. Ìkejì, kó tó di pé oṣù méjìlá parí, within 12 months, a máa introduce new monetary system and economy that will end poverty, hunger, and sufferings at all fronts. Ìyẹn ni pé láàárín oṣù méjìlá tá a bá ti bẹ̀rẹ̀ ìjọba àtara wa yìí, a máa ní ètò ìlànà owó tuntun, ètò ọrọ̀ ajé tuntun, economy tuntun. tó máa kásẹ̀ òṣì ńlẹ̀. A ti máa kásẹ̀ àìríná àti àìrílò ńlẹ̀. A ti máa kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Owó máa wà
fún ìjọba, fáwọn businesses àti oníkálukú. There will always be plenty of money. Owó tó pọ̀ yóò máa jáde. Ìyà àti òṣì yóò kásẹ̀ ńlẹ̀ pátápátá. Ìkejì nìyẹn. Ìkẹta, within 12 months, nínú first 5-year plans, pé àwọn ìlànà ọlọ́dún márùn-ún lè gbé kalẹ̀, ṣùgbọ́n etí oṣù mẹ́ta àti oṣù méjìlá òun lè ṣe. nǹkan tá a gbọ́dọ̀ ṣe láàrin oṣù mẹ́ta, nǹkan tá a gbọ́dọ̀ ṣe láàrin oṣù méjìlá nínú ètò ọlọ́dún márùn-ún àkọ́kọ́. Stabilized system of public administration, ìjọba tó fẹsẹ̀ múlẹ̀. New laws and policies, ètò òfin àti ìlànà ìjọba tuntun. Society reconciliation, ìyẹn pé a gbọ́dọ̀ ṣe ètò àtúnṣe àárín ara wa. Ó ṣe é ṣe ká láwọn kan tó yẹ kí wọn ò bá wa dá sí ìjà yìí. A lọ bá wọn náà pé ok, ṣé ẹ ti wá rí báyìí ní ìṣe àbínú sí yìí o, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bá a lọ. A ti gba níta fẹ́ ṣe, ẹ jẹ́ ká máa torí àfẹ́ káwọn. ìyẹn ni pé ẹ ní ta ẹnikẹ́ni nù tá a bá gba òmìnira tán. àfẹ́ káwọn kọ́ máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́, kí wọ́n sì máa ṣàtakò, kí wọ́n wá lọ máa bá àwọn ilẹ̀ òkèèrè láti wá gbógun tiwa. So a láti ṣe ètò àlàáfíà sí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Nínú ọdún yẹn náà, a gbọ́dọ̀ ní military ti Yorùbá. Láàrin ọdún tí a bá gba òmìnira. Láàrin ọdún kan, a gbọ́dọ̀ fi ìlànà military àti police àti gbogbo security forces ti Yorùbá a gbọ́dọ̀ dá sílẹ̀. Àwọn ọlọ́pàá tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó wà ńlẹ̀ báyìí sà, nígbà tá a bá gba òmìnira, kí ni ó máa jẹ́ àǹfààní tiwọn? A máa pa wọ́n ti sẹ́gbẹ́ kan, a máa wá kó àwọn míì jọ, àbí wọ́n máa darapọ̀ mọ́ àwọn tó ti wà ńlẹ̀? A ní pa wọ́n tì torí pé wọ́n ti ní training, wọ́n ti máa ṣe àwọn náà la máa bá ṣiṣẹ́, àádẹ́ tí wọ́n á gbà sí torí pé àwòye pé ọlọ́pàá ní wọn tó nílẹ̀ Yorùbá. Ní sọ pé kàtẹ́ má ti sọ ti Nàìjíríà, àwọn ọmọ ogun náà ní wọn tó. A ṣẹ̀ṣẹ̀ reconstitute new military, new police force. A gbọ́dọ̀ ní police force tiwa tuntun. Wọ́n dẹ̀ máa gba training, wọ́n máa gba value orientation tuntun tilẹ̀ Yorùbá, torí pé a lè máa bá ti ilẹ̀ Nàìjíríà lọ. So a ní bẹ́ẹ̀ ni a ní láti fún wọn ní ìlànà míì bí wọ́n ṣe máa ṣiṣẹ́. Bákan náà, a fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ nípa àyíká wa, environment, àti moral and ethical education. Moral and ethics. Kí ni ìyàtọ̀ tó wà láàrin moral àti ethics sà fáwọn bàbá àti ìyá wa tó wà nílé? Moral ni ìwà ọmọlúwàbí, ìwà tó ṣe pé àní máa ṣe nǹkan tí ó máa pa ọmọlàkejì wa lára. Tí Yorùbá ń pè ní ẹ̀ṣọ́. Ìwà ọmọlúwàbí. Ethical ó ní pé ká sọ̀rọ̀ ká sì bá bẹ́ẹ̀, ká máa jẹ́ olóòótọ́. Kí bẹ́ẹ̀ ni jẹ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, ká máa fi òótọ́ bára wa lò pọ̀. Bàbá wo àárín ara wa lénìí, ìrọ́pọ̀, onírọ́pọ̀, gbogbo kálukú ló ń jà fún àpò tẹ̀. Ẹ̀tọ́ wọn wà ń bẹ̀, ṣùgbọ́n irọ́ ti pọ̀ jù. Kí ló dé orílẹ̀-èdè tẹ́ ẹ bá dá sílẹ̀ lórí irọ́,
wọ́n ní pé ilé tá a bá ilé fi tí a bá fi tọ́ mọ yanrìn kọ́ ni ìtọ́ ilé tá a bá fi atẹ́gùn ní ògbé lọ bẹ́ẹ̀ ni wọ́n ní pé ẹ kọ́lé sórí yanrìn àwọn ẹ kọ́lé sórí àpáta ẹ má kọ́ sórí yanrìn ilé tá a bá kọ́ sórí yanrìn á bá yanrìn lọ yóò bá yanrìn kò lè pẹ́ ṣé ẹ mọ̀ pé tí ò bá sóòótọ́ láàrin ara wa báwo la ṣe fẹ́ ṣe business báwo la ṣe káwọn èèyàn bá wa ṣiṣẹ́ pọ̀ kò sí progress níbi tí ò bá sóòótọ́ kò sí ìlọsíwájú ká má tara wa jẹ gbogbo èyí náà ni àwọn nǹkan tá a ti ṣe ìlànà rẹ̀ bẹ́ẹ̀ nínú ètò kẹta yìí láti wá ní pé ìjọba míì tó máa ṣe efficient professional listening corrupt free government that works for the people ìjọba tuntun ìjọba tó máa ṣe ìjọba tó ń fetí sílẹ̀ sí aráàlú tí ó ṣe pé bóyá bàbá kan ló ń pàṣẹ fún gbogbo wọn ìjọba tí ò sì ní máa kówó jẹ akówó aráàlú akó lọ sórí òkun pàápàá jùlọ ìjọba tí ó ṣiṣẹ́ fáwọn aráàlú òfin tuntun lórí ilẹ̀ lílò òfurufú omi aginjù forest àti àwọn ohun àlùmọ́ọ́nì tó wà nínú rẹ̀ bá a ṣe máa lò òfin yẹn náà a gbọ́dọ̀ gbé kalẹ̀ a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ òde òní innovative farming and food supply nínú ètò ìbò ìlú ìpèsè oúnjẹ ó ṣe pàtàkì international relations a bẹ̀rẹ̀ sí máa ṣe hello sir. ó dàbí ẹni wípé ojú òpó bàbá wa ò kò já garaga mọ́ bẹ́ẹ̀ ni bóyá atẹ́gùn bí ìlú òpó ni. hello sir. Yes sir. Okay, it's back. wọ́n ti padà wá. mo tọrọ àforíjì o à ń sọ pé innovative farming iṣẹ́ àgbẹ̀ òde òní èyí tó ṣe pé a lè pèsè oúnjẹ fún gbogbo wa tí ò sì ní sí ebi mọ́ international relations a máa bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn aráàlú àgbáyé ìyẹn wà nínú ìlànà kẹta ìlànà kẹrin. ìlànà mẹ́ta lẹ́sìn lálẹ́ nínú méje. mẹ́ta la tí ì sọ nínú méje. ó wá pẹ̀ka ó yá ẹ tẹ̀síwájú bàbá. ṣé ẹ mọ̀ pé ètò ìṣèlú kì í ṣe iṣẹ́ kékeré kì í ṣe iṣẹ́ kékeré iṣẹ́ ńlá ni orí bẹ́ẹ̀ àwọn ètò yẹn ó gbọ́dọ̀ jẹ́ ètò tó gbilẹ̀ ni lórí pé iṣẹ́ ìlú ṣé ẹ mọ̀ pé káàtì tó kọ́lé gan ẹ máa wo irú èròjà tó wà ń bẹ̀ mélòó káwá tó kọ́ orílẹ̀-èdè nínú ìlànà kẹta nínú àárín ọdún 3 sí 5 ìyẹn nínú ìlànà kẹrin nínú ọdún 3 sí 5 láàrin first 5-year plan ìlànà ọdún 5 ìkọ̀kọ́ tá a kọ́kọ́ fẹ́ ṣe ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ free qualitative education à ń láti ṣe reform education wa. ilé tẹ sọ tẹ́lẹ̀ nípa moral and ethic education ó tún yàtọ̀ sí free qualitative education. education tá à ń sọ ní ìsinmi pé ètò ẹ̀kọ́ iléèwé ilé gíga ṣe rí moral ethic ìyẹn wà nínú
ideology ìjọba ni kì í ṣe ètò ẹ̀kọ́ iléèwé. Ètò ẹ̀kọ́ iléèwé la wá ń sọ pé a ń láti reform ẹ̀ ká gbé sí the next level. Torí pé tá a bá wo ètò ẹ̀kọ́ nígbà tí ẹ̀yin tẹ́ ẹ bá lọ lóòrèkóòrè ẹ máa ṣeré lọ síbi school tẹ́ ẹ lọ ẹ máa wo condition táwọn iléèwé yín wà ní ìsìn ẹ máa mi orí ni bóyá bẹ́ẹ̀ tí ẹ lọ sí government college gan bó jẹ́ government college lẹ lọ ní ẹ máa ọ̀pọ̀lọpọ̀ school gbogbo wa ló ti wó tán àwọn tó tẹ̀ jẹ́ government college gan tẹ́ ẹ bá débẹ̀ lẹ́ni ẹ wò tẹ́ ẹ bá compare rẹ̀ sí school mi ẹ wò ṣe léèwé lélẹ̀ ṣá. ìjọba wà nílẹ̀ yìí báyìí ìlú tó lépo tó ní gáàsì a gbọ́dọ̀ ṣe láàrin ọdún 3 sí 5 a gbọ́dọ̀ yí àwọn iléèwé wa padà àtúnṣe gbọ́dọ̀ bá gbogbo school pátápátá ká dẹ̀ upgrade iléèwé ó ṣe pàtàkì torí pé ibẹ̀ ni ayé kálukú wa ti bẹ̀rẹ̀ ìlànà ẹ̀kọ́ tá a bá kọ́ níbẹ̀ òun náà la máa fi ṣiṣẹ́ iṣẹ́ tá a bá máa ṣe ló máa mú ìdàgbàsókè wá tó gbogbo ẹ̀ ló jẹ́ mọ́ra wọn. Free qualitative primary health care ètò ìlera ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni. Free fast internet network ètò internet ẹ̀rọ ayárabíàṣá ayélujára tó yára bí àṣá tó ọ̀fẹ́ tí ó sì ọ̀fẹ́ kẹ̀ tí ó jọ̀fẹ́ tí ó sì máa sáré. ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá mo tún àrà tuntun mo tún gbọ́ eléyìí o àwọn bàbá wa wọ́n ní tá a bá gbalẹ̀ wa tán wọ́n ní íńtánẹ́ẹ̀tì ọ̀fẹ́ láàrin ọdún 5 ẹ̀jẹ̀ tètè yá àdìdí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jà báyìí ẹ má jẹ́ ń pa ọ̀rọ̀ mọ́ bàbá wa lẹ́nu ẹ má tẹ̀síwájú sàǹgbádùn yín. bẹ́ẹ̀ ni nǹkan tá a lè ṣe ni kì í ṣe pé nǹkan kan tó ṣàjèjì àwọn kan ti ń ṣe àwa náà lè ṣe àwọn ilé máa wò pé íńtánẹ́ẹ̀tì wá jẹ́ nǹkan kan tó wá ṣe pàtàkì níbi tí ayédélé nìyí íńtánẹ́ẹ̀tì ó dàbí iná ẹ̀lẹ́tíríkì èyí tí káà ní dáadáa ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ míì nìyẹn a máa sọ ṣùgbọ́n àwọn ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń pa rẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ ńlá ni nínú ọdún yẹn náà a máa ṣe cleaning up of sea, lakes, rivers, air, land ká máa ṣe ìmọ́tótó omi òkun omi adágún odò àti òfurufú wa ẹ lè máa wò pé ìwọ ló tún wá ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá rìn lọ ẹ bá jáde nígbà tẹ ẹ bá fi máa wọlé gbogbo aṣọ yín ó ti dọ̀tí gbogbo orí yín gbogbo mú gbogbo nǹkan ìyẹn gbọ́dọ̀ kásẹ̀ ńlẹ̀ torí pé wọ́n ní pé àwọn nǹkan wà tí wọ́n ń pè ní airborne diseases àwọn àrùn kan wà tó jẹ́ pé wọ́n ń wá láti bí eruku ẹ̀yin náà ṣe mọ̀ pé eruku pọ̀ nínú àwọn ilẹ̀ lórí àwọn ilẹ̀ wa lórí àwọn ọ̀nà wa tí mọ́tò bá ti lọ báyìí eruku yẹn á dìde ìgbà míì á tẹ̀ máa sá kúrò kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. báwo la ṣe fẹ́ ṣe iṣẹ́ táwọn kan máa ṣe ni kìí ṣẹ̀yìn kìí ṣe ìnira máa ṣe ṣùgbọ́n ìlànà ìjọba ni nǹkan tíjọba fẹ́ ṣe nìyẹn ní nǹkan bíi 2007 yẹn náà
a kọ lẹ́tà kan sí gọ́vnà Fáṣọlá ní ìmọ̀ bóyá ó ka lẹ́tà yẹn o bóyá kò ka lẹ́tà yẹn ṣùgbọ́n ó ṣe àwọn ìlànà kan nínú in tó wà nínú lẹ́tà yẹn mi ò gba èsì pé òun gba lẹ́tà yẹn tàbí òun ò gba ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe pé nígbà tí àwọn adékòpá àṣírí ẹni ṣé ìjọba wà nílùú yìí láti wá ń sọ pé gbogbo táǹpì lábẹ́ bíríìjì gbogbo nǹkan kan yẹn ó gbọ́dọ̀ clear rẹ̀ torí tó o bá ṣe yẹn o ò lè ní investment àwọn èèyàn ò lè wá táwọn bá ti rí pé ẹ̀ ṣe nǹkan kan wọn ò lè kó wá láti wá ṣiṣẹ́ ó dẹ̀ ṣàwọn iṣẹ́ yẹn gbogbo wa náà là ń sọ̀rọ̀ Fáṣọlá lénìí. Bákan náà a fẹ́ máa ṣe design Yorùbá modern cities a wà máa ṣe design máa ṣe máa kọ́ ìlú tuntun àwọn ìlú kéréje àtàwọn àbá oko ilẹ̀ Yorùbá a máa ṣe design nínú ètò yìí náà a bẹ̀rẹ̀ construction ilé gbígbé fún gbogbo ọmọ Yorùbá iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ ọdún kan kì í ṣiṣẹ́ ọdún 5 ṣùgbọ́n a fi foundation rẹ̀ a fi lélẹ̀ iṣẹ́ yìí máa lọ ní gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ni construction of all Yoruba electrification a bẹ̀rẹ̀ pé electrification of all Yoruba land kì í ṣe pé bóyá a fẹ́ bẹ̀rẹ̀ ní Èkó àbí ẹ máa bẹ̀rẹ̀ lẹ́kìtì o gbogbo ìlú tó wà ní ilẹ̀ Yorùbá wọ́n máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kan náà ni. Nígbà tí ẹ ń sọ̀rọ̀ iná yìí ṣáì ní láàrin ọdún 5 eléyìí tó túmọ̀ sí pé láàrin ọdún kìíní sí ọdún 5 ó ṣeéṣe ká má níná nílẹ̀ Yorùbá àbí ní kété tá a bá ti dá dúró ní project yìí ti bẹ̀rẹ̀. ní kété tá a bá ti dá dúró ní project yìí ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé wọ́n ní pé ilẹ̀ Rome kì í ṣọjọ́ kan ni wọ́n kọ́ ẹ jẹ́ ká wá gbìyànjú pé kì í ṣọjọ́ kan la dá Ìbàdàn sílẹ̀ àwa ṣe analogy pé kì í ṣọjọ́ kan la dá Ìbàdàn sílẹ̀ kì í ṣọjọ́ kan la tẹ̀ Ìbàdàn dó tá a bá ti bẹ̀rẹ̀ àmọ́ báṣẹ́ ó lè jọdún 10 ṣùgbọ́n gbogbo ayé ló rí pé wọ́n máa ń ṣiṣẹ́ ọ̀ nígbà tá a bá ti bẹ̀rẹ̀ abala kan àwọn èèyàn ó ti máa ṣègbádùn rẹ̀ construction of all Yorùbá ìtàn sọ ni pé all kì í ṣe pé ìlú kan ni ó ti bẹ̀rẹ̀ gbogbo rẹ̀ ni gbogbo wọn ni ó mọ̀ ṣiṣẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo ni gbogbo wọn bẹ̀rẹ̀ construction of domestic gas pipelines iṣẹ́ ńlá nìyí gas tó máa wọ inú ilé oníkálukú pẹ̀lú tí wọ́n pè ní natural gas. ọ̀pá natural gas domestic gas pipeline tó máa wọ inú gbogbo ilé kitchen bó ṣe wà lọ́dọ̀ wa ń bí lókè òkun wọ́n máa ti ń kọ́lé gáàsì ti wà already iná ti wà omi ti débẹ̀ pay and parking ni kò dẹ̀ sign contract kò dẹ̀ open gas open omi open electricity open internet fún ẹ. bẹ́ẹ̀ni ilé náà máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá. yóò ṣẹlẹ̀ yóò ṣeé ṣe ọ̀nà tó já geere abẹ́rẹ́ tá ń pè ní infrastructure ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ nílẹ̀ ibi tá a máa kọ́ ilé wa lé lórí à ń sọ̀rọ̀ nípa omi à ń sọ̀rọ̀ nípa iná à ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi nǹkan tá a nílò láti jẹ́ pé ọrọ̀ ajé wa kó máa lọ sókè. Ìkẹrin la parí yẹn. Ìkarùn-ún nínú ọdún bàbá wa kí ẹ tó gbẹnu lé ìkarùn-ún ẹ jẹ́ ká mu omi díẹ̀ náà ká sáré lọ sókè lọ́hùn. Ẹ̀yin èèyàn wa
ẹ má ì tí ì lọ ìyá wa Alhaja Idayatu Muraina àrọ́wọ́ yín bẹ̀ fún ìṣẹ́jú kan péré gbogbo àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá à ń bọ̀. lè fọwọ́ méjèèjì sọ̀yà. kéré o kékulé gbọ́n ó sọ fún toko àgbájọwọ́ nìkan fi ń mọ̀lé òṣùṣù ọwọ̀ a máa gbálẹ̀ mọ́ kájọ ṣe kó ba lè dára àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá igi kan kò lè dá igbó ṣe ẹ jẹ́ kájọ ṣe kó ba lè tùbà kó ba lè túṣẹ́ gbogbo ẹgbẹ́ tí kò bá sínú àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá káìkàìkàì wọ́n ti kóyan Yorùbá kéré o ẹ wá kájọ ṣe nọ́mbà tí ẹ lè pè tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ní ẹnjìníà Ọlá +21892361679 Chief Kuku +2348121777902 King Yomi +2348033799631 àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá igi kan kò lè dágbóṣe ló sọ wípé ẹ wá kájọ ṣe kó ba lè tùbà kó ba lè túṣẹ́. Yorùbá nation Yorùbá nation á tù wá lára o. ẹ ṣeun púpọ̀ ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sílé àgọ́dọ̀ lónìí gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ wa láti ẹ̀kan ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa láti ẹ̀kan bàbá wa Fẹ́mi Professor Fẹ́mi Adélékè William àwọn ni wọ́n ti ń bá wa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá nígbà tí a bá dá dúró tán wọ́n ti ṣe àlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó máa wà nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ò wà nílé ẹ má wò pé bíá ṣé bàbá yìí náà tún ti dẹ́gbẹ́lẹ̀ ni sáwọn náà tún fẹ́ẹ́ ṣe kinní kan ni ẹ̀rọ o bàbá ò dẹ́gbẹ́lẹ̀ o wọ́n kàn sọ fún wa wípé ká lè mọ̀ wípé lára àwọn tí wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá ni bàbá yìí jẹ́ ni bàbá wa jẹ́ nítorí náà nǹkan tí wọ́n gbé dání gẹ́gẹ́ bí kí ni ká pè ná gẹ́gẹ́ bí àǹfààní ńláńlá tí a máa rí jẹ́ nígbà tí a bá délẹ̀ Yorùbá tán àwọn ìlànà lọ́lọ́kan òjọ̀kan àwọn ìgbésẹ̀ tí a máa gbé táwọn tí wọ́n bá darí ilẹ̀ Yorùbá nígbà náà tí wọ́n máa gbé láti jẹ́ kí ìgbé ayé ìrọ̀rùn kó padà dé sílẹ̀ Yorùbá òun náà ni wọ́n ti ń bá wa yànnàná láti ẹ̀kan bàbá wa a kí yín pé ẹ káàbọ̀ padà ní báyìí bàbá wa ní ìlànà méje ni àwọn ti gbé kalẹ̀ wọ́n ti ṣe àlàyé ẹlẹ́ẹ̀kínní wọ́n ṣe àlàyé ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe àlàyé ìkẹta wọ́n ti ṣe àlàyé ìkẹrin ìkarùn ni wọ́n fẹ́ gbé ẹnu lé tí a fi ní kàn ṣe gàyànà kí wọ́n jẹ́ ká lọ sí òkè lọ́hùn-ún a sì ti padà dé láti òkè ìkọ́ òkọ́ wa lẹ́sẹ̀ o a ti padà dé bàbá ẹ bá wa tẹ̀síwájú lórí ìgbésẹ̀ karùn-ún ìyẹn ni àlàkalẹ̀ ìkarùn-ún fún ilẹ̀ Yorùbá fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá nígbà tá a bá gba òmìnira tán. ṣeun nínú ọdún méje sọdún mẹ́wàá ìyẹn ní àpapọ̀ ìlànà ọdún márùn-ún ìkíní àti ìkejì first and second year 5-year plans full employment for all iṣẹ́ a máa pèsè iṣẹ́ fún gbogbo aráàlú pátápátá gbogbo ẹni tó wá fẹ́ ṣiṣẹ́ ni torí pé gbogbo ìlànà tá a là sókè tí báwọn èèyàn yóò máa ṣiṣẹ́ yìí à á pèsè iṣẹ́ fún everybody a sì máa sanwó gọbọi fún wọn owó yẹn yóò sì máa wá sí àpò wọn ní wákàtí kìíní ọjọ́ kìíní oṣooṣù tí ò sì ní ìdádúró kankan owó yẹn yóò máa wọlé sí inú àkáǹtì owó iṣẹ́ wọn ní wákàtí kìíní ọjọ́ kìíní oṣooṣù. ìyẹn ni pé lónìí tí wọ́n bá fẹ́ gbowó oṣù ìjọba míì aláwọn san áfúsá ìyẹn ni pé ìlàjì owó oṣù ìmí àjẹ́ á máa jẹ àwọn òṣìṣẹ́ ní oṣù mẹ́fà ìmí ọdún kan ààrẹ lòmíì tó ti ṣe ọdún mẹ́ta tí ò rówó oṣù kan gbà ìyẹn ni pé àwọn òṣìṣẹ́ ò ní máa lọ sí báǹkì lọ máa kíù mọ́ tó bá ti di 12 a.m. lóru wọn á ti gba aláǹtì nínú àkáǹtì wọn àbí ní tẹ̀sán kọ́ lélẹ̀ bàbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ gbọ́ mi yé dáadáa tó bá ṣe pé wọ́n gba owó yẹn lẹ́ẹ̀mejì lóṣù bákan náà ìyẹn ni bi-weekly tó bá ti pé
ẹni tó bá àwọn ọ̀gá ilé iṣẹ́ wọn ni ó máa determine ṣùgbọ́n ètò táwa ń gbé wá yìí ètò ìjọba táwa ń gbé wá yìí ilé iṣẹ́ àgbà ilé iṣẹ́ ìfowópamọ́ àgbà táwa ń pè ní Central Bank yẹn ló máa ní táwa ń pè ní ó máa ní ẹ̀ka táwa ń pè ní Central Bank Monetary Fund. Central Bank Monetary Fund ẹ̀ka rẹ̀ tó ń ṣe ìdásílẹ̀ owó àti ìpín owó fáwọn èèyàn òun ló máa sanwó fún àwọn òṣìṣẹ́ ẹni tó dá iṣẹ́ sílẹ̀ kò ní san owó fún àwọn òṣìṣẹ́ owó tó máa san fún àwọn òṣìṣẹ́ owó tó bá ti ga ju minimum national income òun nìkan ni olùdáṣẹ́sílẹ̀ máa san fún àpẹẹrẹ tẹ́ ẹ bá jẹ́ oníwòsàn tàbí olùkọ́ tàbí oníṣẹ́ ìjọba tá a bá sọ pé nílẹ̀ Yorùbá o minimum income owó tó ṣe pé ó kéré jù kó ṣiṣẹ́ gbà ó gbọ́dọ̀ jẹ́ ká sọ pé $500 tàbí ká sọ pé $100,000 náírà fún àpẹẹrẹ. ìyẹn ni pé $500. tá a bá sọ pé owó kékeré tó kéré jù tí òṣìṣẹ́ gbọ́dọ̀ gbà nílẹ̀ Yorùbá lélẹ́yìí gbogbo òṣìṣẹ́ tó bá wà ní abẹ́ ilé-iṣẹ́ tí wọ́n ń ṣe owó iṣẹ́ rẹ̀ bá wà nínú bírákẹ́tì minimum income yẹn Central Bank Monetary Fund ló máa sanwó yẹn fún ẹni tó bá wá ń gba owó oṣù tó bá jù bẹ́ẹ̀ lọ fún àpẹẹrẹ tẹ́ ẹ bá jẹ́ oníṣègùn tẹ́ owó tiyín bá jẹ́ bíi $1 million ṣùgbọ́n tàbí tẹ́ ẹ bá jẹ́ director company tẹ́ ẹ ń gba bíi $10,000 ọ̀gá ilé iṣẹ́ yín yóò máa san yẹn fún yín tẹ́ ẹ bá jẹ́ ilé tó túmọ̀ sí pé bàbá ẹ má bínú àlàyé ibẹ̀ yẹn ò yé mi dáadáa ká ní pé fún àpẹẹrẹ $200 ni minimum wage now pé èmi mo ń ṣiṣẹ́ lábẹ́ yín minimum wage $200 ò ní minimum wage so then ẹ̀yin wá sọ wípé àjọ agree pé $300 ni owó mi ò per month ìyẹn túmọ̀ sí pé $200 tó jẹ́ minimum wage ìjọba á san fún mi ẹ wá san $100 to make it 300 fún mi àbí ẹ̀yin lẹ máa san $300 yẹn fún mi. kò rí bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ẹṣẹ́ ẹ gbàṣẹ́ tó bá jẹ́ pé ẹ fara mọ́ $200 $200 lówó tẹ́ ẹ máa gbà ọ̀gá ilé iṣẹ́ kò ní fi nǹkan kan sí ṣùgbọ́n tó bá ṣe pé $300 ẹ fohùn sí ẹ fàdéhùn sí pé iye owó iṣẹ́ yín nì òun ni ó máa san $300 yẹn fún yín bẹ́ẹ̀ ni àwọn olùdáṣẹ́sílẹ̀ wọ́n fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó wà lábẹ́ $200 yẹn. so that àwọn ò ní sanwó. táwọn ò ní sanwó. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá ẹ̀yin òṣìṣẹ́ lẹ́wàá tó bá pè yín ẹ gbàṣẹ́ náà tí ò bá pè yín ẹ gbàṣẹ́ náà àmọ́ àǹfààní tó wà ń bẹ ni pé tí ẹ wá rí ẹni tó wá dáṣẹ́ sílẹ̀ yẹn kóun tó wá lè fà yín mára òun wà á fà yín mára ni yóò wá sọ fún ẹ pé ọ̀dà èmi ò wá fún ẹ ní 400 torí pé o mọṣẹ́ iṣẹ́ tó o sì fẹ́ máa ṣe fún mi ó ju 400 lọ lóṣù
òun gbọ́dọ̀ fàyín mára ni ọ̀rọ̀ míì nìyẹn a máa sọ nínú báńkì nípa ìlànà karùn-ún nínú ọdún keje sọdún mẹ́wàá nínú first second 5-year plans full employment for all unfailing payment decent pay for everybody full scale nation rebuilding àtúnkọ́ ilẹ̀ wa nation rebuilding project full scale ilé ni o ọ̀nà ni o ọkọ̀ ìrìnnà ni o iná mọ̀nàmọ́ná ni o omi ni o internet pipe gbogbo nǹkan tá a nílò ilé ìwé ilé ìwòsàn ilé ìtura ilé iṣẹ́ ńláńlá àti ìpèsè oúnjẹ àti ilé ìtajà ńláńlá àwọn iṣẹ́ yẹn wọ́n máa lọ industrialization factories and corporations start a bẹ̀rẹ̀ industrialization tiwa ilé tí ò yá Nàìjíríà ṣe láti ọdún yìí a máa bẹ̀rẹ̀ nínú ọdún ìkeje sọdún kẹwàá ìgbésẹ̀ kẹfà nínú ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí 20 ọdún ìyẹn ni 3rd and 4th 5-year plans robust infrastructure build-up gbogbo tá à ń pè ní infrastructure a máa bá iṣẹ́ yẹn lọ new cities towns and villages àwọn yẹn náà máa lọ housing construction ètò ìpèsè ilé fún gbogbo wa ìyẹn náà ń lọ continual creation of millions of jobs àmọ́ ìpèsè iṣẹ́ fún gbogbo yẹn lọ́nà mílíọ̀nù torí pé àwọn tó máa ṣiṣẹ́ yẹn náà àwọn náà ni ó ti wá máa ṣe àtúnṣe a ní pé àjèjì kó wá bá wa kọ́ ọ kì í ṣàwọn Chinese ló ń bọ̀ wá bá wa ṣiṣẹ́ yìí fúnra wa la máa ṣiṣẹ́ wa kì í ṣàwọn Turkey kì í ṣàwọn European kì í ṣàwọn America àwa la ṣiṣẹ́ yẹn fúnra wa torí bẹ́ẹ̀ a ní kánjú a máa train àwọn ọmọ wa tó wọn máa ṣiṣẹ́ yẹn welder bricklayer plumber electrician carpenter everybody a máa train wọn tí wọn bá ṣe bridge kan tí bridge yẹn bá wó a wá sọ fún ọ pé ṣé ẹ ti rí báyìí ẹ gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ sí i a fún ọ láǹfààní kí wọ́n ṣe àṣìṣe kí wọ́n sì kọ́ ẹ̀kọ́ níbi àṣìṣe kò síbi tí bíríìjì ò ti ń wó àwọn Chinese ilé ń wó gbogbo ẹ̀ ń wó Amẹ́ríkà ilé ń wó India wọ́n ń kọ́lé ilé ń wó a ní wá fi ìbí kan ló wó l'Amẹ́ríkà lẹ́nu ọjọ́ mẹ́ta tí gbogbo àwọn èèyàn kò sí àwa ní fi ìyẹn bá kárí àwọn jẹ́ a fún ọ ní àǹfààní yẹn wọ́n ń pè ní ẹni tó bá jẹ́ pé wọ́n mú iṣẹ́ wọn ní ìmẹ́hẹ̀ wọ́n sanwó a fún ọ ní punishment máa wà fine máa wà ṣùgbọ́n àní lé wọn dànù pé ó yá ẹ máa lọ a fún ọ láǹfààní láti ṣe àṣìṣe wọn kí wọ́n sì kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. ìlànà keje láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí 20 ọdún 3rd 4th 5-year plans stable society àwùjọ tó fẹsẹ̀ múlẹ̀ strong economy ètò ọrọ̀ ajé tó fẹsẹ̀ múlẹ̀ ìjọba tó fẹsẹ̀ múlẹ̀ àlàáfíà àti ìrọ̀rùn fún gbogbo ayé strong military ọmọ ogun tó lágbára Yorùbá gbọ́dọ̀ ní ọmọ ogun tó jẹ́ pé bóyá ní Áfíríkà yóò jẹ́ ọ̀kan kí nìdí rẹ̀ àwa máa gbogbo àwọn tó yí wa ká a sì wòye pé láàrin ọdún 10 tá a bá gba òmìnira àwọn tó yí wa ká yẹn wọn ò ní
wọn ò ní farabalẹ̀, wọ́n sì máa tọ́ wa, wọ́n máa tọ́ wa níjà, wọ́n máa tiraka láti wọnú ilé láti wá dá gúdù sílẹ̀. wàhálà sílẹ̀. Torí bẹ́ẹ̀ ìjọba Yorùbá a máa ní ọmọ ogun tó gbámúṣé tó jẹ́ pé wọ́n máa bẹ̀rù wa ni pẹ̀lú military doctrine wa. Tá a bá ṣe yẹn fún bí ọdún 10 wọ́n máa bẹ̀rù wa ni. Kò sẹ́nìkan tó máa wá sọ pé ẹ jẹ́ ká lọ bá wọn. Ìṣe terrorist. Lórí àwọn terrorist yẹn, ìjọba tó bá ti mẹ́hẹ̀, ìjọba tí ò lágbára ni wọ́n lọ ń bá, wọ́n máa gbárùkù tì wọ́n. A gbọ́dọ̀ ní ìyẹn ni wà fún àlàáfíà àti stability, ìrọ̀rùn. Èyí ni Yorùbá táwa ń fẹ́. Èyí ni ilẹ̀ Yorùbá táwa ń fẹ́. Orílẹ̀-èdè tí àwa ń fẹ́. Ọlá àti ọlá Yorùbá dá sí kó o sì sọ ọ́ di púpọ̀. Yóò ṣeé ṣe. Ẹ ṣeun púpọ̀ bàbá wa, ẹ kú wa tuntun nù. Ìyá wa Fúnkẹ́ Bọ́lájí, in fact wọ́n fún yín látẹ̀wọ́ ni, àtẹ̀wọ́ eléyìí lágbára pé well done bàbá, ẹ kú iṣẹ́ takuntakun. Ìyá wa Ìdáyàtù Mùráínà, àwọn náà mú fún yín ní tọ́ḿbọ̀ wípé ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ ìlú. Mo ní kí Elédùà kó máa ràn yín ṣe o. Gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń pàtẹ́wọ́ fún yín wípé ẹ ṣeun púpọ̀ bàbá. Ṣùgbọ́n ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè o. Lóòótọ́ àsìkò wa ti lọ nítorí pé aago 8 ó ti kọjá ìṣẹ́jú 18 lọ́dọ̀ tí wá ń bí. Ṣùgbọ́n ìbéèrè yìí ṣe pàtàkì torí àwọn èèyàn kan ló béèrè ìbéèrè. Wọ́n ní bàbá, bí ẹ ṣe sọ̀rọ̀ tó yìí, ẹ sọ̀rọ̀ nípa ètò ìrìnnà, ìyẹn ni báwo ni àwọn ọkọ̀ olówó pọ́ọ́kú tí ó máa gbé àwọn èèyàn káàkiri ìgboro gẹ́gẹ́ bí ó ṣe rí ní òkè òkun. Wọ́n ní àwọn àgbàlagbà tí wọ́n bá darúgbó, àwọn àǹfààní wo ni wọ́n máa jẹ, àti àwọn tí wọ́n bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́, báwo ni wọ́n ṣe fẹ́ rí àjẹmọ́nú àti owó ìfẹ̀yìntì wọn gbà. Yẹn ni ìbéèrè tí wọ́n nà sí orí atẹ́gùn pé ṣé lè wà nínú program tí ẹ là kalẹ̀ àbí kò sínú ẹ̀ rárá, kẹ́ ẹ bá wọn fi kún. Ẹ ṣeun. Nípa ti ọ̀rọ̀ transportation, mo rò pé ìlànà míì nìyẹn, àmọ́ màá mẹ́nu bà díẹ̀. Ṣé ẹ rí, tí ìjọba bá ti jẹ́ ìjọba tí ò ṣe ìjọba aláìní, ìjọba tí ò lówó, tí ò rí ná, ìjọba tí ò rí ná, àwọn èèyàn ó máa pèsè transport. Ìyẹn ò ṣiṣẹ́ ìjọba, iṣẹ́ aráàlú nìyẹn, business nìyẹn. Ìjọba kan lè sọ pé ok o, ìpèsè báyìí, nǹkan báyìí la fẹ́ o. Ṣé ẹ rí gbogbo àwọn bọ́sì tá à ń wò nílùú wa, ṣé ẹ rí pé gbogbo àwọn bọ́sì jákujàku tó pé tẹ́ ẹ bá wọnú rẹ̀ báyìí, aṣọ yóò máa já, aṣọ yóò máa dọ̀tí. Àwọn èèyàn ó kà sẹ́ńlẹ̀ torí pé ìjọba sọ pé àfẹ́ yẹn mọ́, tí bá lówó tá a máa fi ṣe bọ́ọ̀sì ni. Ìbéèrè tó dáa ni o. Ìtawà fẹ́ ṣe ni pé àwọn ó máa ṣe bọ́ọ̀sì tiwa, city bus, àwa la máa produce tiwa. Aláwọn èèyàn tó ń ṣe, ibà àwọn innocent wà nílẹ̀ Ìgbò. Bàbá kan náà wà níjẹ̀bú, ó wà níjẹ̀bú tí wọ́n ń ṣe. Ẹnìkan wà níjẹ̀bú, ẹnìkan wà ní Jos tó ń ṣe bọ́ọ̀sì, tó ń ṣe tractor. Tá a bá ń rà lọ́wọ́ wọn, ebi business wọn máa gòkè ni. Tá a bá dín business níbẹ̀ ká tó wá dá sílẹ̀ ní lọ́dọ̀ wa níbà, kò sí nǹkan tá a fẹ́ ṣe tá a lè ṣe tá a bá ti níjọba tó nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ jùlọ pẹ̀lú ṣé ẹ rí mọ́tò tí àwọn ń pè ní kẹ̀kẹ́ tí wọ́n ń pè ní márúwá táwọn India ń kó wá yẹn, kì í ṣe nǹkan kan tó nira, kì í ṣe nǹkan kan tó nira láti ṣe. A lè ṣe lẹ́ẹ̀mẹwàá, a lè ṣe
lẹ́ẹ̀mẹwàá káàtì ẹ̀ta báyìí a lè ṣe ṣùgbọ́n àfẹ́ ṣe yẹn ètò dáa jù yẹn láàfẹ́ ṣe ètò dáa jù yẹn òun làwa máa ṣe àwa ń wo àwọn ẹni tó bá ń ṣe golf ẹ rí i pé wọ́n máa ń ṣe bíi mọ́tò kan tó máa ń gbé wọn lọ síbi bus níbi golf club yìí àwa ń wò pé ìyẹn lè jẹ́ bí àwọn ọkọ̀ tí wọ́n máa lò láwọn ìlú kan tó jẹ́ pé táà fẹ́ kí pollution kákí ìdọ̀tí kó wà nínú òfurufú mọ́tò yìí electric ló ń lò a lè ṣe nǹkan tó rí bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ ìpọpọlọ náà wọ́n fi ń ṣe a lè ṣe yẹn so transportation ó máa excellent the best transportation nínú ìlànà tá a tó wá ń ṣe yìí à ń wò pé a máa ṣe train connection from city to villages yẹn ló máa mú kí òfurufú wa kó mọ́ torí pé train kò ní pollution lọ títí nípa ti ọ̀rọ̀ àwọn àgbàlagbà wa ṣé àwa lè ṣe ọ̀rọ̀ economic káwá fi tọrọ àwọn pensioner wa sílẹ̀ nínú ètò ajé tá a gbé wá yìí minimum income tá à ń sọ yìí ó máa wà fún gbogbo aráàlú pátá ẹ jẹ́ ká yanjú ẹ̀ gbogbo ẹni tó ń ṣiṣẹ́ àwọn gúrùpù mẹ́ta ní Central Bank Monetary Fund yẹn máa sanwó fún gúrùpù kínní wọn làwọn àgbàlagbà tó ti dàgbà tó yẹ pé wọn ò lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé tó bá ṣe pé $200 pé $120 ní minimum income wọn máa gba owó yẹn lóṣooṣù ní wákàtí kínní ọjọ́ kínní oṣooṣù wọn máa gba owó yẹn bíi pension tí wọn ní tí bá a ti sọ pé minimum yẹn ni pé kò sẹ́nì kankan kò sí tálíkà mọ́ ìkànnì yẹn àwọn yẹn wọ́n máa gbọ́ gúrùpù kejì òun làwọn invalid people who are too incapacitated to work wọ́n pé pẹ̀lú gbogbo technology tá a wá ní lóde òní wọn ò lè ṣiṣẹ́ kankan àwọn yẹn náà wọ́n máa gba owó wọ́n máa gbowó ni àwa ní rí àwọn èèyàn lójú títì abarapá tó wá ń jókòó aláàbọ̀ ara tí ó máa jókòó nínú ewu tí ó máa jìyà kò ní sí yẹn mọ́ ìkẹta ò ní mo sọ lẹ́ẹ̀kan pé àwọn tí owó wages owó iṣẹ́ wọn tó dín sí minimum wage àwọn náà wà wọnú minimum wage so lédè kan ètò tá a gbé wá yìí yóò ṣe àmójútó gbogbo aráàlú ni àní fẹnì kankan sílẹ̀ kò sì jẹ́ nìyẹn. ẹ ṣeun púpọ̀ bàbá ẹ̀yin èèyàn wa ó wù ní ká jẹun pẹ́ lẹ́nu fọ̀ọ̀fún òmà jẹ́ ẹ̀ ó dàbí kí bàbá sì bẹnu lọ́rọ̀ ìkan máa sọ lọ ṣùgbọ́n àti fẹ́ lo wákàtí kan àbọ̀ báyìí lórí ètò yìí lónìí a sì gbọ́dọ̀ kọjá aago 8 àbọ̀ lọ́dọ̀ wa aago 8 ó ti kọjá ìṣẹ́jú 24 báyìí ìṣẹ́jú 6 péré lókù tí a nílò lórí ètò yìí lónìí báwo la ṣe fẹ́ ṣe o báwo la ṣe fẹ́ ṣe bàbá náà wọ́n ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ lóòótọ́ àwọn ìbéèrè kan wà tí a sì fẹ́ béèrè lọ́wọ́ bàbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò wa ti lọ àwọn tí wọ́n fẹ́ gba ètò lọ́wọ́ wa wọ́n ti wà nílé agodo bẹ́ẹ̀ ṣe wò wá lórí Facebook orí Facebook nìkan kọ́ la wà rédíò wà lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ti mọ́ mi lójú pé olóòtú tìrìyà máa fi lé agodo lẹ̀ o àwa náà fẹ́ ṣe kíni a fẹ́ ṣe ètò tiwa wọ́n ní àgbà máa ń fi àgbàrẹ́ ọmọdé jẹ ni àwa náà máa fi àmàrẹ́ yín jẹ díẹ̀ má bínú ẹ sọ fún àwọn tí wọ́n sanwó ìpolówó ọjà yín ìpè káwọn náà ṣe kíni kí wọ́n fi èdènú díẹ̀ bàbá ìbéèrè tó tún wà ní iwájú wa bí lóòótọ́ ó lè má jẹ́ ìbéèrè
lára àwọn àlàkalẹ̀ tí ẹ gbé kalẹ̀ ṣùgbọ́n lè máa jẹ́ ìbéèrè tí a máa béèrè kẹ́yìn lórí ètò ìgbẹ̀yìn lórí ètò yìí lónìí yẹn ní nípa ti àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí àti àwọn ọmọ iléèwé wọ́n ní lọ́jọ́sí bàbá Awólọ́wọ̀ pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún tẹrútọmọ nílẹ̀ wa wọ́n ní òkè òkun torí ẹni tó tẹ àtẹ̀jíṣẹ́ yóò dàbí bóyá òkè òkun ló wà o wọ́n ní nílùú ibi táwọn wà wọ́n ní bí èèyàn bá ti lóyún sínú ìjọba ló máa ń ṣe ayọ̀ bí wọ́n ṣe máa fún ọ ní ètò ìwòsàn wípé àgàgà tí wọ́n bá bímọ ká gbọ́n ìyá tá a gbọ́ ti ọmọ wípé ìjọba ti ó ti sọ responsibility ọmọ yẹn di tiẹ̀ látọjọ́ tí wọ́n ti bí títí tó máa fi pé ọmọ ọdún méjìdínlógún àti ètò ẹ̀kọ́ o àti ètò ìwòsàn o wípé ńgbà tó bá pé ọmọ ọdún méjìdínlógún tó bá fẹ́ lọ sílé ìwé gíga ìyẹn fáfitì wípé ìjọba ti ṣe àlàkalẹ̀ ọ̀nà méjì tí ọmọ náà máa fi lọ léèwé tó máa rọ̀ lọ́rùn ìkíní bóyá kó gba owó lọ́wọ́ ìjọba o kíjọba ó yá lówó ó sì lè fi bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí ọgbọ̀n ọdún san owó yìí padà ìyẹn owó yìí ló máa fi lọ sí iléèwé yunifásitì tí yóò bá fẹ́ gbowó ìjọba ó lè lọ sí ilé ìfowópamọ́ yìí máa fún ní owó tó máa fi ka ìwé tán lẹ́yìn ẹ̀ wọ́n á jọ sọ̀rọ̀ nítùbínùbí ọdún mélòó ló fẹ́ fi san bó ló ṣe fẹ́ máa san o bóyá $50 ló fẹ́ máa san ìyẹn $50 ní oṣooṣù wípé wọ́n á ti là á kalẹ̀ wípé ǹjẹ́ ṣé ó ṣeé ṣe kí ilẹ̀ Yorùbá kí àwọn èèyàn wa kí wọ́n nírú àǹfààní yìí nígbà tá a bá gba ilẹ̀ Odùduwà tán ẹni ìbéèrè tí ó wà wájú ìbéèrè pọ̀ ṣùgbọ́n a kàn fa eléyìí yọ wípé ká béèrè ni wípé yarú àwọn àǹfààní báyìí máa wà fún àwọn èèyàn wa gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tí ọ̀nà tí ẹ ti là kalẹ̀. ẹ ṣeun oníbèrè ẹ ṣeun ṣe rí ìlànà tẹ́ ẹ sọ yẹn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló ń wá ọ̀nà láti kásẹ̀ àìríná ìyà àti òṣì nílẹ̀ yìí ó dàbí pé ẹni yẹn ó wá láti Amẹ́ríkà tàbí Canada ibẹ̀ ni wọ́n ti ń ṣe student loan ṣùgbọ́n àwa ò nílò yẹn torí pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní ètò ẹ̀kọ́ yunifásitì èyí tó kàn wà bẹ́ẹ̀ ni pé aládàáni wà tìjọba náà wà yẹn ni pé private university and public university wà bẹ́ẹ̀ ẹni tó bá lówó lọ́wọ́ yóò ràn ọmọ rẹ̀ lọ sí private university ó lè ràn wọn lọ sílùú òyìnbó kàn wá àfòpin sí ìyẹn máa wà ń bẹ̀ ṣùgbọ́n ìjọba ó máa san owó ẹ̀kọ́ university fún wọn a máa fún wọn ní grant a fún wọn ní scholarship ẹ̀ tó bá mọ̀ wí dáadáa ìyẹn ọ̀kan pé kí student máa yáwó láti ṣe ètò ẹ̀kọ́ ìyẹn ṣe yẹn ìwọ làbùrọ̀ máa yáwó nípa ti ọmọ tuntun ọmọ tí wọ́n bá bí ètò yẹn ni pé àwọn òbí wọ́n lè ṣeéṣe kí wọ́n má lówó ìjọba ń fún wọn ní owó yẹn àwọn òbí tí ò lówó ìjọba ń ṣe ètò yẹn fún kò wá ní sí òbí kankan nílẹ̀ Yorùbá tí ò ní lówó láti tọ́ ọmọ rẹ̀ ẹ̀yẹn wo ẹ sọ pé bóyá $200 tó bá jẹ́ pé ọkọ àtìyàwó ń ṣiṣẹ́ ìyẹn ti di $400 now nínú ètò tá a wá ṣe yìí ẹ jẹ́ ká wò pé obìnrin ọkọ rẹ̀ kọ̀ọ́lẹ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́ obìnrin yóò máa gbowó lọ́wọ́ ìjọba so that yóò ní àǹfààní láti pèsè oúnjẹ aṣọ ìwé fún ọmọ rẹ̀ láti tọ́ ọmọ rẹ̀ tọ́ra àwòye pé a gbọ́dọ̀ tọ́ ọmọ lẹ́kọ̀ọ́ dáadáa kọ́mọ ó lè di ọmọlúàbí nínú àwùjọ àfihàn sínú ètò tá a gbé wá obìnrin tó bá tí ọkọ rẹ̀ bá kọ̀ sílẹ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́ yóò máa gba minimum income ìyẹn á cover gbogbo expenses tó jẹ mọ́ oúnjẹ o ìwòsàn o nǹkan gbogbo rẹ̀ ẹ̀kọ́ ọmọ ọ̀fẹ́ ni
bá a ṣe ní tìjọba bẹ́ẹ̀ náà la máa ní ti aládàáni ẹni tó wà nínú oyún yẹn tí ọkọ rẹ̀ ń ṣiṣẹ́ owó wà nínú fámìlì yẹn ó ṣeéṣe kó náà máa ṣiṣẹ́ owó wà nínú fámìlì yẹn nínú ètò táwọn òye oníkálukú ló máa rówó ná everybody kò sẹ́nì kankan ẹnìkan bí mi pé ṣé àwa máa fipá mú àwọn èèyàn ṣiṣẹ́ ní àfipá mẹ́nì kankan ṣiṣẹ́ ṣùgbọ́n a wòye pé ẹni tí ò ṣiṣẹ́ gan yóò máa rò nítorí pé tí ò bá ṣiṣẹ́ ó ṣeéṣe kó ní ìyá kó ní bàbá kó níyàwó ẹlòmíín lè má ṣiṣẹ́ kó máa jókòó sọ́rùn ìyàwó rẹ̀ iṣẹ́ tuntun so ebi ò lè pa àwọn èèyàn ṣé yẹn máa lẹ́tọ̀ọ́ mọ́ ní kí ló mú tí ò lẹ́tọ̀ọ́ nígbà tẹ́bi ò bá pa kò ní lọ máa ṣe iṣẹ́ ọ̀daràn àwọn kan ń béèrè wọ́n ní pé táwọn kan bá lọ ń ṣe màgòmágó ńkọ́ tí wọ́n bá lọ ra ìwé pé ok àwọn aláàbọ̀ ara làwọn o. àbí kọ́ ni pé ọkọ àwọn ti kọ àwọn sílẹ̀ o tọ́dẹ̀ sì wà lé ọkọ. àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ níbi tá a wà yìí náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n á sọ pé ọkọ ti kọ̀ òun sílẹ̀ ìjọba ó sì fún lówó wọ́n fún nílé ọkọ ó sì wá sọ pé mi ò níbi tí mo fẹ́ lọ ni la fi ń gbé pọ̀ ok ní tá à ń sọ ni pé ló bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ tó sì ń gbowó tàbí ẹnìkan sọ pé àti oníṣẹ́ bá wá sọ fún pé mo wá gbà ọ́ ṣiṣẹ́ tí ò sì ṣiṣẹ́ ńkọ́ ó sọ pé ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò ṣiṣẹ́ ó kàn ń gbowó èyí tá à ń sọ ni pé ok ìwà ọ̀daràn wọn ṣàkóso rẹ̀ lórí pé owó tó ń gbà yẹn kò tó nǹkan kan nínú owó tá a máa fi ṣe ti ìwà ọ̀daràn nínú ìlú ṣé ẹ mọ̀ pé ẹnìkan ṣoṣo ó lè da gbogbo ìlú so gbogbo àwọn nǹkan tá a ti rò nìyẹn so ká fi síbẹ̀ bẹ́ẹ̀ ni mo nírètí pé mo fèsì sí ìbéèrè arábìnrin. tó ẹ ṣeun púpọ̀ bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín kò tán lẹ́nu bẹ́ẹ̀ náà ni kò bẹ́ẹ̀ náà ló sì kù níkùn torí pé ọ̀rọ̀ tí bàbá wa fẹ́ sọ lónìí wọn tí ì sọ ìdajì ẹ̀ ṣùgbọ́n torí pé a ti kọjá àyè wa wọ́n ti nawọ́ sí mi wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi pé kí n kúrò lójú òpó ṣùgbọ́n ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ohun ọmúláyà wa a gbọ́dọ̀ já ni nítorí náà ẹ̀yin èèyàn wa ẹ fún mi ní ìṣẹ́jú 5 sí i kí bàbá wa kí ó gbà àwọn ènìyàn wa nímọ̀ràn lẹ́yìn tí wọ́n bá gbà wá nímọ̀ràn tán kan dágbére fún àwọn ènìyàn wa wípé ó di ọjọ́ míì ọjọ́ rí. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nǹkan kan tí mo fẹ́ bá yín sọ ni pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ pé kò kàn mí o kì í sọ̀rọ̀ pé kò kàn mí ẹ jẹ́ kí gbogbo wa ká gbárùkù sí i ní tá a fẹ́ ṣe ni kì í ṣe pé bóyá a kàn fẹ́ gbàjọba bóyá ká ṣe bí revolution irọ́ a fẹ́ túnlẹ̀ ayé wa ṣe ni a fẹ́ láǹfààní láti máa ṣe àwọn nǹkan ribiribi tí ó mú kí ìrọ̀rùn kó bá gbogbo wa nígbà tí àwọn Scotland pẹ̀lú gbogbo high standard of living wọn tán bá ń ṣe ìjà àgbára ní UK táwọn Quebec bá ń ṣe ní Canada Texas bá ń ṣe lamẹ́ríkà mélòó làwa Yorùbá nílẹ̀ Nàìjíríà ṣé ayé wa ló dáa bẹ́ẹ̀ ní tàbí fi wá wò pé kí la kò kàn mí kò sẹ́ni tí ó kàn ẹni tó jáde láàárọ̀ tí òrùwò fi ilẹ̀ fún ọmọ tó mu gàrí tó lọ sílé ìwé tó gbọ́rọ̀ láago 8 tó délé láago 2 tó tún mu gàrí ó kàn yín o ẹni tó jáde láàárọ̀ tó lọ síbi iṣẹ́ tẹ jókòó tẹ ìrówó pa wọlé ó kàn yín o onímọ́tò táwọn èèyàn lọ síbi kí tó wò wọlé mọ́ ó kàn yín o ẹ̀yin tẹ́ ẹ wà lọ́jà tọ́jà yín ò lọ dáadáa ẹ̀rówó pa àwọn nǹkan wọn lójoojúmọ́ ó kàn yín o ẹ̀yin professor university ṣé àtẹ̀yin teachers ṣé condition yín tó tẹ́ yín lọ́rùn ó kàn yín o ẹ̀yin doctors ó kàn yín ẹ̀yin lawyer ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ó kàn yín ẹ̀yin police
ó kàn gbogbo wa ló kàn kò sẹ́ni tí ó kàn ibi tó dẹ̀ wá tó ń lọ yìí yóò tún wá nira ṣiṣẹ́ lọ sọ́jà ẹ wò bí gbogbo nǹkan tí wọ́n gógógógógógó. àgbàdo ẹyọ kan ti di 150 naira. ìbẹ̀rẹ̀ nìyẹn o ìbẹ̀rẹ̀ nìyẹn a sọ pé kẹ́ ẹ máa jà ẹ má jà o àmọ́ tí wọ́n bá ti pè wá ẹ jẹ́ ká jáde ní millions kì í ṣe pé 100 ẹ má sọ pé àwọn kan kí wọ́n jà fún yín irọ́ ẹ jẹ́ kí gbogbo wa tá a bá fẹ́ jà ẹ jẹ́ ká múra sílẹ̀ ká jáde tá a bá jáde ní millions yóò ṣe é ṣe torí pé táwọn kan bá jẹ́ àwọn bí 20 kan bá wà 40 kan bá wà tí wọ́n bá ti ṣe bí tear gas àwọn èèyàn sá lọ torí pé wọn ò pọ̀ ṣùgbọ́n tá a bá jẹ́ bí millions àwọn èèyàn ti mọ̀ pé àwọn ẹni yìí o wọ́n ti mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe ẹ jẹ́ ká jáde kí gbogbo wa jáde ní millions ká fill gbogbo streets kíjọba ó mọ̀ pé kò síbi tí wọ́n lè sáwọ̀ Yorùbá ti dìde torí pé tẹ́nìkan bá dìde tígbà ẹgbẹ̀rún bá dìde tí mílíọ̀nù yẹn bá dìde yóò ṣeé ṣe ọlá àtọlá Yorùbá dá sí kó o sì sọ ọ́ di púpọ̀ yóò ṣeé ṣe. tó ẹ ṣeun púpọ̀ bàbá wa àdúpẹ́ ní ọwọ́ yín a lérò pé tí a bá pè yín lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ pé ẹ tún dá wa lóhùn torí ó sì wù wá ká tún wá gbé yín wá sórí ètò yìí àmọ́ wá fún yín ní wákàtí méjì àní interrupt yín gbogbo àwọn àlàkalẹ̀ yẹn a fẹ́ kí ẹ máa bá wa tú kẹ́ máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún àwọn ènìyàn wa nílé bàbá a lérò pé tí a bá pè yín gbà náà pé ẹ máa dá wa lóhùn. pẹ̀lú ìdùnnú ni mo máa wá ẹ ṣeun púpọ̀ bó ṣe wákàtí 3 ẹ ṣe gan mo wà pẹ̀lú yín. ẹ ṣeun púpọ̀ pẹ́ fún wa bàbá nígbà tí iṣu Odùduwà bá máa jiná àní fi ń ṣe àwátì o ní báyìí kí a tó padà sọ́dọ̀ yín ẹ jẹ́ kí a pe bàbá wa Adéyẹyè kí wọ́n bá wa kí àwọn ènìyàn wa wípé ó di ìgbà kan náà o. ẹ ṣé o ẹ ṣé gbogbo ẹ̀yin ènìyàn wa tó ń wò wá láti lé gbogbo ẹ̀yin tẹ́ join wa live adúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá tẹ́ ń kún wa lọ́wọ́ ẹ̀yin supporters wípé àníṣe ilẹ̀ Odùduwà kọ́rọ̀rùn kò gbà fún wa ẹ ṣé adúpẹ́ o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kó ipa ribiribi tá a pè ní agitators lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà ẹ ṣé adúpẹ́ o ẹ̀yin mídíà wa ẹ ṣé adúpẹ́ o ìjìnlẹ̀ kan náà ẹ ṣé o bàbá adúpẹ́ o ẹ kú àtìlẹ́yìn ẹ kú ìrànlọ́wọ́ ẹ ṣé adúpẹ́ gbogbo ènìyàn a kí yín o pé ẹ ṣé o ó tún dìgbà kan náà ká tún pàdé lálàáfíà o. àmín ẹ ṣeun púpọ̀ tó wọ́n ní eégún ńlá ní kẹ́yìn ẹ̀gbálẹ̀ àmọ́mọ́ wípé kó jẹ́ bàbá wa ni wọ́n máa dágbére gbẹ̀yìn ní orí ètò yìí lónìí bàbá ẹ bá wa dágbére fún àwọn ènìyàn wa wípé ó tún di ọjọ́ míì ọjọ́ rí. inú mi tẹ̀ láti parapọ̀ mọ́ yín lónìí àmọ́ wọ́n ní pé ó wuni lẹ́nu ká jẹnu pẹ́ ó wuni ká jẹnu pẹ́ ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀fun ni ò jẹ́ wọ́n dágbére fún yín pé ó dìgbà kan náà a tún máa pàdé mo pé èyí kì í ṣe àkọ́kọ́ lélẹ̀ yìí ṣòpin ó dìgbà. ẹ ṣeun púpọ̀ wọ́n ní bàbá wa ti sọ wọ́n ní òun ní ká jẹun pẹ́lẹ́ ni òun fa òfun kò jẹ́ àwa la máa dé ẹ̀yìn náà la máa dé bá o ẹni tó bá ní àní dé ìran bàbá ńlá kó bàbá wọn la àní dé bá ẹ sọ fún wọn bẹ́ẹ̀ bá a ṣe ń lọ báyìí àwa nílò ìlọ ẹja tí ò dénú bú nílò ìlọ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí orúkọ tèmi ò tí ì yí padà o wọ́n ṣe ń padà bọ̀ lórí ètò yìí o lẹ́yìn bíi wákàtí kan àbí méjì torí à ń gbé àwọn polówó ọjà ńlá kan à ń gbé bọ̀ wá sí orí ìkànnì yìí lónìí ní déédé aago 12 ilẹ̀ Turkey aago 10 orílẹ̀-èdè Odùduwà orí ìkànnì yìí níbi tá a wà yìí láti máa ṣe lónìí ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ̀dá ẹ̀lẹ́ máa wò lónìí ṣùgbọ́n títí di ìgbà náà ń kọ́
ojú wa ò ní kọ àtúnrí o bẹ́ẹ̀ náà ni etí wa ò ní kọ àtúngbọ́. Orúkọ tèmi ò tí yí padà Ìjìnlẹ̀ Marcus apèdègbà ìgbogbo ilẹ̀ Turkey Guru Maharaja dẹ́rìn pòṣónú Mr Sport aka bàbá onírùngbọ̀n yẹ ókè ni mò ń kéyìn wípé ó dìgbà kan náà kárìíra pẹ̀láyọ̀. Láti kùtùkùtù òwúrọ̀ bójúmọ́ bá ti mọ́ àwa ò níbi méjì tá a máa gbọ́ Ìjìnlẹ̀ FM may texas mema alisi 1820 sokak aramidere ezen youth nílùú Istanbul orílẹ̀-èdè Turkey ẹ̀ máa gbọ́ wa.